mo ti ń gbìyànjú láti má sọ̀rọ̀ nípa this particular video ìyá but àwọn comments kan wà tó ń trigger mi like tó ṣàfẹ́ kí n sọ̀rọ̀ àwọn èèyàn comment pé orí part 3 tí ó bá ní part 2 kìíní kan bó ṣe ní part 2 yẹn ló dá o torí pẹ̀lú mi need láti jìyà ó gbọ́dọ̀ sọ fà kí ló dé tá a ṣe báyìí 2026 la wà kí là ń tọra wa fún dóò nínú movie yẹn mi mọ̀ bó ṣe kọ script yẹn ó lè jẹ̀yà ó dẹ̀ lè má jẹ̀yà but take tèmi lórí nǹkan tèmi kọ. ẹ̀yin tèmi ẹgbọ́n nǹkan tí arábìnrin yìí tí ó sọ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí nípa fíìmù Mide Martins tí ó jáde ọ̀hún tí a mọ̀ sí ìyá. ẹ̀yin tèmi arábìnrin yìí ó sọ téèkì rẹ̀ nínú fíìmù ọ̀hún ó sọ nǹkan tí ó rí nínú fíìmù ọ̀hún ó sọ oríṣiríṣi. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. nínú movie yẹn and àwọn kankan tí mo tún ti kọ́ nípa àwọn kankan tèmi náà ti rí ó ní wípé as a single mom ẹ lè dá ṣe o honestly ẹ lè dá ṣe táwọn ọmọ yẹn máa yàrí tí bàbá wọn máa rí wọn lọ́la tó máa wù wọn ṣùgbọ́n in fact tí bàbá wọn bá ní 5 kobo tó ná lórí wọn ẹ jẹ́ káwọn ọmọ yẹn náà máa rí bàbá wọn wọ́n máa mọ bàbá wọn unconsciously bàbá yẹn á máa sọ àwọn ọ̀rọ̀ kan á máa wo àwọn ọ̀wà kan tẹ́pẹ́ àwọn ọmọ yẹn gan lọ́kàn wọn gan wọ́n lè má ti kà fún dáadáa tí wọ́n bá ti ń gbọ́n ni wọ́n máa wò pé mọ́mí ò jẹ̀bi tí àwọn àti bàbá yẹn ò fi jọ wà mọ́ bàbá mi ò deserve mọ́ mi ṣùgbọ́n tó bá ti wọ̀ pé mo lè dáṣe mi jẹ́ kó rí bàbá ẹ̀ máa tọ́jú ẹ̀ kíníkan nǹkan tó máa ń sábà gbẹ̀yìn ẹ̀ náà ló ń gbẹ̀yìn ẹ̀ yìí ètò ọlọ́run bá gbọ́n nínú àwọn ẹ̀ ló lè rò pé káwọn plead káwọn bẹ̀ ìyá àwọn pé mọ́mí ẹ̀ dákọ̀ ẹ jẹ́ ká dárí jáde èèyàn á padà sunkún èèyàn á foríjì bàbá wọn torí àwọn ọmọ yẹn ni ṣùgbọ́n torí pé àwọn pẹ̀lú mi ò ní làákàyè so àwọn ọmọ bá ṣe lè plead àti pé bọ́yẹ àwọn kan wà tó yẹ pé real life bọ́ ṣe rí nìyẹn ìyá wọn náà rí bí ẹni tí ò dáa bàbá wọn tẹ́lẹ̀ rí bí ẹni tó dáa yìí ó rí pọ́n ti di adult òun ò lè manipulate wọn bí ọmọ kékeré òun máa gbọ́dọ̀ wà very very careful with them so kí ni wọ́n fẹ́ fàyọ ni wípé ẹ má da ẹrù yìí gbé ìwọ tẹm ẹ jẹ́ kan tí bàbá wọn bá sí nítòsí ó ṣàmà ní family ẹ jẹ́ kan máa lọ sọ́dọ̀ àwọn family wọn kán fojú ara wọn rí kán fi ti ara wọn gbọ́ pé bàbá àwọn kọ àwọn nàún ẹ má máa bàbá wọn ò bá sọ directly indirectly nínú ìṣí ẹ tí ò bá fẹ́ àwọn ọmọ yẹn yóò máa hàn sáwọn ọmọ táwọn ọmọ ò bá kà kún gbà tí wọ́n kéré wọ́n máa padà understand it better tó bá dàgbà but the fact that pé ìgbà tó ń jẹ ìyà yẹn ò jẹ́ kí wọ́n sì ẹ̀ mọrú ẹni tí bàbá wọn jẹ́ tí wọ́n fi gbọ́n tó fi di adult kò sírù nǹkan tó lè sọ o tí wọn ò bá kó lọ sọ́dọ̀ bàbá yẹn bó ṣe kó lọ yẹn kí wọ́n lọ mọrú ẹni tó jẹ́ wọn ò ní mọ value ẹ̀ funny enough ni wípé bó ṣe wá nínú fíìmù yẹn sìn tó bá pé real life tó bá bó ṣe kó lọ yẹn tí wọ́n padà mọ̀ wá bàbá yẹn tí wọ́n padà mọ iyì ìyá wọn tí wọ́n bá fẹ́ padà sọ́dọ̀ ìyá tọ́lọ́jọ́ ti dé ṣẹ́pà boró mọ́ ni ẹ̀pà ò boró mọ́ náà honestly so àti kékeré nìyẹn ti máa ń pẹ̀ka àròkò tí mo mì ní wípé kò ṣe pé bóyá bàbá wọn máa fún wọn lówó àbẹ́ anything o at least kan ti ẹ̀ mọrú ẹni tí bàbá wọn jẹ́ kí wọ́n decide fúnra wọn ṣe ẹ̀gbọ́n máa sọ pé tóbìnrin ò bá dọ́lé ọkọ méjì wò kò ní mélèé tó san exactly kò ń ṣe obìnrin nìkan gbogbo èèyàn àwọn ẹni tó mo fẹ́ lè lo tó gbọ́n jù tí mo lẹ́nu nínú ìṣẹ̀mí ayé ẹ̀ ò ní Queen Mother she's a very very intelligent very smart person why did I say that like bàbá yẹn lè máa ní impact kankan ó lè má máa fún àwọn ẹ̀ anything ó lè máa san ṣùgbọ́n ó ń jẹ́ káwọn ọmọ yẹn mọ like ọmọ pé tọ àwọn náà ní nǹkan tó ń jẹ́ father figure nínú life àwọn in fact tá bá ń gbọ́nu story woman yẹn máa sọ pé tí o bá ṣègbà táwọn ọmọ padà gbọ́n ni wọn mọ̀ pé àwọn àti bàbá wọn kò fẹ́ra wọn kò bàbá wọn máa ń travel wá ni ẹ̀yin náà ẹ wò ẹ má dá nìkan ṣe tí màá yẹn ò bá show up ẹ jẹ́ ká máa lọ rá àwọn family bàbá wọn ọ̀rọ̀ kan àbí méjì á máa tà sí wọn létí ẹ má kàn máa jẹ̀yà ẹ lásán ẹ jọ̀ọ́ it's not worth it now ẹ jẹ́ ká torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò heal so pain yẹn náà máa ń pass sórí àwọn ọmọ tó máa ń pẹ́ kó gbúdọ̀ mí ní jẹ́ kó rí yín mí ní jẹ́ máa jẹ́ kó mọ̀ pé mo lè tọ́ yín bẹ́ẹ̀ ni mọ́mì ẹ lè tọ́ wọn kò ṣe pé ẹ fẹ́ bèrè owó lọ́wọ́ bàbá wọn bọ̀ kán máa lọ wọ́n máa lè make decision fúnra wọn wọ́n máa mọrú ẹni tẹ́yìn náà jẹ́ pé gbìyànjú